tán fi rí àwọn tàbí jó lórí omi ńlá bá ẹ̀ka láàbí ọmọ bright tagba wá sí dúpẹ́dúpẹ́. ṣé òun jí rẹ̀ ó kárí gáàsù aláàbí bábá ọmọ. Sórí tọ́ba sọ bá fẹ́ wá. Tọ́ba ṣe polo àbí tọ́ba lẹ pósítà. Ẹ̀gbọ́n tọ́ba ṣe advert bá fẹ́ wá síbí. Yóò jẹ́ pé wọn ò rẹ́ ní gangan. Gbogbo ọmọ pẹ́ tó ń bẹ lágbègbè yìí. Àárín wọn kọ́ jáde jí mọ́. Ẹ̀yin oní hip-hop jẹ́ mẹ́ ládùúgbò yìí. Ẹ wá láti wá bá a jó. Ẹ̀yin tẹ́ fẹ́ràn fújì jẹ́ mẹ́ lágbègbè yìí. Àárín kẹ́jáde kẹ́ wọ́n bá wọn jọ́ bàbá. Ẹ̀yin olólùfẹ́ bá a sí. Wọ́n wá rí iye ogún lẹ́làbàgàmì àlàbí kẹ́ bọ́ta. Wọ́n ní ẹ̀rí làbàgàmà àsìkò lórúkọ ni. Ẹ̀yin lẹ dáwọ́ nù. Àmẹ́yìn tí wá. Ẹ̀yin lẹ ìjà ń sọ bẹ́ẹ̀ náà bí làbàkà bá wọn sí tẹ́tọ́. Tẹ́ gbọ́ pé mo fẹ́ wá ó làbàkà làbí tẹ́ jáde. Ẹ mọ̀ ṣé wọn. Àwọn àdúgbò bò rọ́ọ̀tọ̀. Aláàbí akẹ́bà jẹ́ dádì junior láàbí dádì sọ́tà. Owó bàbá mi náà tó òkúnlé ara rí. Grandpa o. Dadiba kato, oyina mula jọ kẹba kato, o bàbá wa sila, olórí oko wa náà ni ogun làbàkà alábẹ dàdúró kíba, dàdú sí ọ̀nà ya, abọ́lájí ọkì ìbáàtò, ọmọ jíbọ̀ àpàtó sí o. Ó ṣe jẹ́ ọpẹ́ Paso ni wọ́n fi máa ń gba ẹ̀fún orí ló bá tán. Ìbàdí ọ̀nà fún ṣègbó lẹ́nu. Ṣọlá sọ pé ọ̀pọ̀ bá Ọlọ́run kì í ṣe bọ́. lọ́wọ́. Àbẹ́ ọ̀pá Ọlọ́run kì í tẹ̀ra o. Ọbẹ̀ náà mẹ́rin lè jọ pé onílẹ̀ bá mú wa. Àwa la dìrò, àwa la lórí, àwa la ní ẹlòmíràn bàbá mi. Àwọn akáwùsì ọgbẹ́ ẹ̀ka pọ̀ sílé agbára pa àṣẹ́kọ̀. Ẹ̀ka pọ̀ sílé agbára pa àṣẹ́kọ̀. Wọ́n ní mo lẹ́rù kú mo ní disciples. Bọ́yí mi kọ́ ẹ máa ń ṣọ̀tẹ̀ fún apá. Ọwọ́ ni mo bá ìṣọ́dá ṣọ̀tẹ̀ fún apá. Ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, bọ́ọ̀sì, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, bọ́ọ̀sì. Abados, Leisure Hotel and Zoot. Abados, Leisure Hotels and Lounge.
tí ó ṣe ládùúgbò yóò. Abadas Lecture Hotel and Lounge. Ẹ̀yin ọmọ pé àdúgbò yóò torí iná ṣe kàn. Ẹ̀yin ọmọ tó ń sọ ládùúgbò yóò torí iná ṣe kàn. Ẹ dákun ẹ patronize wa ọkùnrin àbáyíká láàbẹ̀ tuntun ní. Tó o bá ti wọ bí wàhálà ayé tó ń jẹ níbí, ayé tó ń jẹ Barbados, ó dàbí ayé London ní alábí. Ayé tó ń jẹ Barbados, ó dàbí ayé Amẹ́ríkà ní alábí. Ayé tó máa ń jẹ níbí, ó dàbí ayé Jamaica làgàtà o. Barbados lẹ́ṣọ̀ lálàgbàdo ìyá ìṣirò. Màá ṣí mi lè ní. Owó náà fi kọ́ mi, owó náà máa pa níbẹ̀. Wọ́n ò ní rúkú jáde ńbẹ̀ lágbára Ọlọ́run jí bọ́. Wọ́n ò ní rúkú ọmọ ẹ̀gún náírà bá gàmì àlàbí ẹ̀yìn lọ. Ìtọ̀ yẹlẹyẹlẹ lábàgàbà sí Barbados. Gbogbo ọ̀tọ̀ tábà ti tọ̀ Barbados kó máa di twins. Gbogbo ìtọ̀ tábà ti tọ̀ Barbados Lecture. Ẹ gbọ́ kì í ṣe pé tá a bá tọ̀ Barbados bàbá a bá tọ̀ nílé ìtura Jíbọ́lá ọmọ onílàlùbáríkà. Mélòó nínú wa ló lè bá wọn sọ́yà pé kò ṣe lè ìtura Kúnlé Lábàgàmì Àlàbí náà ti ṣiṣẹ́ wọn. Adé lálùbáríkà máa ṣe ṣálọ́. Ẹjọ́ ẹ̀yin ògbólógbó àdúgbò yìí ẹ má ṣe wọ́n bí. Bẹ́ẹ̀ bá wà pé ó Lábàgàmì àti o. Aláwọn tó kápá yín maximum security. Òun bẹ níbí for lives and properties. Ẹjọ́ ìwọ̀n tó bá mẹ́ṣe pa.